ó ga o. Kewu ni Sulyman lọ ké nílọrin tó fi dàwátì. Inú ìdààmú àti wàhálà ni mọ̀lẹ́bí géńdékùnrin kan Aliamin Babájídé Sulyman ẹni ọdún 16 wà báyìí. Ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 23 oṣù tó kọjá yìí ni Sulyman ẹni ọdún 16 tó ń lọ sílé Kewu Samratul Òkèkèrè nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara kúrò nílé tí kò sì wálé mọ́ títí di bá a ṣe ń kó ìròyìn yìí jọ. Gbogbo akitiyan àwọn mọ̀lẹ́bí láti ṣàwárí ẹ̀ ló já sí pàbó. Ìròyìn tó tẹ Aláròyé lọ́wọ́ ni pé bàbá ọmọkùnrin náà ló mú un láti ìpínlẹ̀ Èkó wá sí Ìlọrin lọ́dún 2015 láti wá kọ́ Kewu kó tó di pé ó dàwátì báyìí. Nígbà tí bàbá rẹ̀ Imam Muhammadu Saliu ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó ní láti agbègbè Ìkòròdú nílùú Èkó ni òun ti mú Sulyman wá sí Ìlọrin láti wá Kewu lẹ́yìn tó parí ìwé girama ọlọ́dún mẹ́ta àkọ́kọ́. Ó tẹ̀síwájú pé kò síbi táwọn kò tí ì wá ọmọ náà dé, ṣùgbọ́n gbogbo akitiyan àwọn pàbó ló ń já sí. Àwọn sì ti fi ọ̀rọ̀ náà táwọn ọlọ́pàá létí nítorí pé kò sẹ́ni tó tí ì pe mọ̀lẹ́bí látìgbà tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ láti béèrè fún owó ìtúsílẹ̀ bóyá àwọn ajínigbé ni wọ́n jí gbé lọ. Wọ́n ti wá rọ gbogbo ẹni tó bá kẹ́fín ọmọkùnrin yìí níbikíbi kí wọ́n mú un lọ sí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn báyìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.